أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بدأت قولي بثناء ربي. ọmọ ìyá mi ọmọ pé indama tagayyara al-majlisu yatagayyaru al-kalam. orin tá a kọ́ fún bàbá àgbà rídùnnú ńláfà jáun. àmọ́ mo ní gbogbo ẹ̀yin bàbá yìí antum mujaddidu al-mazaibi. bọ́mọ kí ó bá wí báwọn níwájú bàbá mi àgbàlagbàjì. Adamallahu hayatahum. àwọn afọwọ́sọpọ̀ wọlé torí ìdọ́fàtú jámù ìlú musakari làbúdà min khasfin nun. bọ́mọ kí ó bá wá ní antumuli mujaddidu al-mazaiba. agọ́fúnná annali mujaddida ismu mustakun wa ismu li mustak la yaf'alu amala alfi. tó bá ní alifu aláàmì tó wà ń bẹ̀ yẹn wọ́n máa ní alifu aláàmì mausuliya lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n máa sọ fún ọmọ kí ó pẹ́ alifu aláàmù ẹ̀ wọlé ti fíìlù ṣùgbọ́n tálífù aláàmù bá ti wá wọlé ti fíìlù wọ́n ní ìmọ̀ ń ṣiṣẹ́ mausuli. gbogbo ẹ̀yin bàbá ẹ̀ ní bínú pé gbogbo ẹ̀yin bàbá látòkè délẹ̀ àlùbákò ní wáyé yín. Gbogbo yín bàbá látòkè délẹ̀ àlùbákò ní wáyé yín. bàbá lámúnigun nínú ọ̀nà wa. Àlùbákò ní wáyé yín. bàbá mi lágbàjì nínú ọ̀nà wa. Àlùbákò ní wáyé yín. bàbá yẹsẹ̀ táàrù nínú ọ̀nà wa. Àlùbákò ní wáyé yín. bàbá lágbàjì nínú ọ̀nà wa. Àlùbákò ní wáyé yín. gbogbo ẹ̀yin bàbá látòkè délẹ̀ Àlùbákò ní wáyé yín. káfa má bínú. mú kí alálùbákò ní wáyé yìí. Àlùbákò ní wáyé yín. gbogbo ẹ̀yin bàbá Látòkè délẹ̀ àlùbákò ní wáyé yín. mú kí àwọn méjì kan àrò ìdání. gbogbo ẹ̀yin bàbá látòkè délẹ̀ Àlùbákò ní wáyé yín. gbogbo ẹ̀yin bàbá látòkè délẹ̀. Àlùbákò ní wáyé yín. wọ́n kí àrò ìdání alazani la yasiro mariudaini wala maridudaini. àwọn àfáà méjì kan tí lè dákọ̀ wọn nínú ọ̀rọ̀ wọn tí mo gbá mú ní pé ní tán wọ́n fẹ́ tá a kádé yàn wọ́n ní ó sọ orí burúkú gan. àwọn àfáà sí àgbákò gan. àwọn àfáà sí orí burúkú gan. kọ́ńdà dákun mọ́ fi yín sílẹ̀. Amina. naam bọ́mi àgbà rídùnnú Adamallahu hayata sheikh. ẹni bínú ìgbà tí mo wọlé lẹ́ẹ̀kan mo rò pé sáàdì sílé yà báyìí torí pé eégún tó bá yálé kan wọ́n á ní bàbá ẹ̀ sílé yà tó bá wọ àwọn ẹlẹ́mìí wọ́n á nà bí olórí burúkú ni kọ́ńdà dákun mọ́ ṣe ti ara yẹn. Àmín. bàbá rídùnnú àwa kọrí wá fún yín ìtọ́ngán bàbá ń sẹ́ ṣùgbọ́n ẹ̀yin ilẹ̀ ẹ̀ já bó ṣe kẹ́ ẹ já díẹ̀ báyìí kí wọ́n bá ń ya tán àá máa ké ṣùgbọ́n káwọn afa ya. tábà wà lọ sọ́dọ̀ àwọn fi ń bàlágà a ní istiara a sì ní tashbihu. istiara wọ́n ní wà máa khusifa al-mushabbahu wa mushabbahu bihi. ṣùgbọ́n tashbihu wọ́n ní wà al-mumasalatu bayna shay'ayni istaraka fi sifati.
bàbá mi àgbà rídùnnú lọ́dọ̀ wọn náà ti wá ní nǹkan kan tó ń pè ní àdátù tàṣbí. mọ́sálá ká ní káf ká mú káf àti kàánà. káfù èyàn ò lè máa fi káfù wé kàánà torí lọ́dọ̀ àwọn fi ń bàlágà kọ́ ìdá ní pé ní kàánà abúlágù tẹ̀síbí àn torí pé káfù wọn ní lí tẹ̀síbí fakọ̀t ṣùgbọ́n kàánà wọn ní mínírìtì káàbì tẹ̀síbí wà tàókìd. bọ́mi àgbárí dunu ẹni tó ló ń sáànú bí yín báyìí pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ tààkádà tó ló ń fẹ́ yín lọ́wọ́ ò fún wọn. bọ́mi àgbárí dunu Allahu hayatahu. fírèmù tá a ṣe yìí àká àtọrùnbọ ni. mo ní àká rárá àtọrùnbọ ni. ṣíṣe gan o àgbàláwìn àyíbò ni. ẹnìkan tó kájọ la ní kó yá wa. òkè àjọlágbà. tá a fi ṣe. bàbá rí dunnú ẹ wà á gbowó a máa gbowó a gbowó. anka mọ abẹ́jọ́ kẹ́ ẹ bá ń pe àwọn anka sẹlẹ́bù níyìn èmi náà ti mọ̀ ẹ́ anka sẹlẹ́bù gan lèmi gan àfáà mo ti di sẹlẹ́bù. anka mọ fẹ́ anka ẹ bá ń pè yẹn mẹ́wàá. àmọ́ kàwé náà ẹ̀yin olólùṣẹ́ ti dó dáadáa. taniyatan anian taniyatan afayus taniyatan